Ẹ káàbọ̀ padà sí orí ètò SSC Mathematics from Zero to Guru. Nínú fídíò yìí, wọ́n máa ṣàlàyé bó ṣe lè perform subtraction láàrin àwọn number bases. Nínú fídíò tó kọjá, mo ṣàlàyé bó ṣe lè perform addition láàrin àwọn bases méjèèjì. So kò sí yàtọ̀ púpọ̀ níbẹ̀ pẹ̀lú àwọn ti standard base tó ti mọ̀. Ohun tó ṣe ni wípé jẹ́ n rán ọ létí, ó rí i pé nígbà tó wà ní primary school, tí wọ́n bá fún ọ nírú nǹkan báyìí, wípé kó yọ wọ́n kúrò nínú ara wọn, irú nọ́mbà báyìí pé kó yọ wọ́n kúrò nínú ara wọn. Àkọ́kọ́ má gbàgbé wípé 17 minus 9 tí mo ní yìí, láì kọ nǹkan kan sídìí wọn, kí ló ń dúró fún o? Òun ni standard base tí a mọ̀ sí base 10 tàbí decimal number. Má dẹ̀ gbàgbé principle náà, òfin ni pé tó o bá ń ṣiṣẹ́ ní base kan, ó mean pé nọ́mbà tó gbúdọ̀ ní kò gbúdọ̀ ju kíni lọ, ó gbúdọ̀ wà láàrin 0 àti base yẹn minus 1. Tó bá ń ṣiṣẹ́ ní base 2, ó gbúdọ̀ ní nọ́mbà between 0 and 1. Tó bá ń ṣiṣẹ́ ní base 5, ó gbúdọ̀ ní nọ́mbà tó wà láàrin 0 àti kíni o, àti 4. Kò gbúdọ̀ jẹ́ 5 tàbí kó ju 5 lọ. Ó rí i pé nọ́mbà ń sìn, tí bá ní 7 minus 9, sọ pé tá sọ ni pé impossible, màá yá 1 àbí? 1 tó bá yá ń sìn, ó rí i pé ó ní eléyìí jẹ́ 17. Bóo lo ṣe mọ̀ pé ó jẹ́ 17? Ìdí ni wípé 1 tó gbé un, effect tó mú wá òun ni 10. 10 ní lọ́ọ́ fi ń lapa lára rẹ̀, ló fi jẹ́ pé 10 plus 7 ló jẹ́ 17. 10 yẹn dẹ̀ ṣì wá látàntorí pé base tó fi ń ṣiṣẹ́ base 10 náà ni. So bákan náà ló ṣe máa ń ṣe àwọn other bases náà. So tó o bá ń ṣiṣẹ́ ní base kan, tó bá fẹ́ yá 1 láti ibì kan síbòmíì, 1 tó yá òun kò gbúdọ̀ jẹ́ 10 mọ́ o, yóò jẹ́ kíni o, yóò jẹ́ base tó ń ṣiṣẹ́ lé lórí. Tí n bá ń ṣiṣẹ́ ní base 5, ó mean pé 1 tí màá yá kíni ó máa jẹ́ o, yóò máa jẹ́ 5, kò ní jẹ́ 10. Tí n bá ń ṣiṣẹ́ ní base 2, 1 tí màá máa yá kíni ó máa jẹ́ o, yóò máa jẹ́ 2, kò ní jẹ́ kíni o, kò ní jẹ́ 10. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, jẹ́ n fún ọ ní irú eléyìí. Example number 1, simplify 11001 base 2 minus 11 base 2. Má gbàgbé, bákan náà ló ti ṣe pẹ̀lú àwọn èyí tó ti ń ṣe látẹ̀yìnwá. So ohun tí ó kàn yàtọ̀ níbẹ̀ ni pé o mọ̀ dájú lọ́kàn rẹ pé base kí ló ti ń ṣiṣẹ́? Base 2. Nọ́mbà tó dẹ̀ sì ní, ó gbúdọ̀ jẹ́ nọ́mbà tó wà lágbọnrin base 2, kò gbúdọ̀ jẹ́ 2 tàbí kó ju 2 lọ. Ó rí i pé eléyìí rọrùn púpọ̀. 1 minus 1, 0 ni ó fún wa. 0 minus 1, á sọ pé kò possible àbí? Á wá ya 1. 1 tá a bá yá níbí báyìí kò ní jẹ́ 10 mọ́, gbàgbé o, torí pé base 2 la ti ń ṣiṣẹ́, kí ni ó máa jẹ́ o? Yóò máa jẹ́ 2. Yóò máa jẹ́ 2 minus 1, I have 1. This one will remain 0, then I have 1 here. Very simple. Okay, now let me give you another example. So suppose you have a number which is in base 6. Number 2, I have 245, simplify 245 is 6 minus 15 is 6. So ìgbésẹ̀ kan náà ló gbé láti fi ṣe irú eléyìí náà pẹ̀lú èyí tí mo ṣe lákọ̀ọ́kọ́. Ṣùgbọ́n ohun tó o gbúdọ̀ gbọ́yé níbẹ̀, 151 base 6, má bínú. 151 base 6, 151 base 6. So a fẹ́ yọ wọ́n kúrò nínú ara wọn. Má gbàgbé, ìgbésẹ̀ kan náà ni wàá gbé. Ṣùgbọ́n ohun tó gbúdọ̀ rántí ni pé base 6 la ti ń ṣiṣẹ́. Àwọn tá a gbúdọ̀ ní kò gbúdọ̀ jẹ́ kíni o, kò gbúdọ̀ jẹ́ 6 tàbí kó ju 6 lọ. Ẹni tó bá bùkátà pé ó yá 1 láti ibì kan síbì kan, 1 tó fẹ́ yá òun kò gbúdọ̀ jẹ́ 10 o, kí ni ó máa jẹ́? Base tó wà. So 5 minus 1, that's 4. 4 minus 1, it is impossible, àbí? We borrow 1 here. Tó bá wá yá 1 níbí báyìí kò mọ̀ ní jẹ́ 14. 1 tó ní yẹn, effect kí ni ó máa ní o? 6. Torí base kí la ti ń ṣiṣẹ́? Base 6. Yóò máa jẹ́ 6 plus 4, which is 10. 10 minus 5, I have 5 here. So kí ló kún bí by 1? 1 minus 1, you have 0. Then you have 54 base 6. It's as simple as that. Ohun tó kàn gbúdọ̀ rántí ni pé tó bá ń ṣiṣẹ́ ní base kan,
base tó ti ń ṣiṣẹ́ un o gbọ́dọ̀ ní kíni o tó bá bùkátà pé o fẹ́ yá nǹkan kan o fẹ́ yá one tó o fẹ́ yá un effect wo ni ó máa ní o effect base yẹn kò ní ní base 10. Ǹjẹ́ téléyìí bá yé ọ màá fún ọ ní àwọn ìdánrawò ráńpẹ́ eléyìí tí mo fẹ́ kó bá mi ṣe bọ̀. Eléyìí ni pé if T and E represent 10 and 11 respectively, simplify this: TEE base 12 plus 7E5 base 12 B 7EE base 12 minus EE base 12. Tó bá ti ṣe wọ́n tán kọ answer tó get kan sínú comment section pẹ̀lú ògo Ọlọ́run yín sì wò ó. Then mo tún gbọ̀yànjú láti lọ síbi àwọn past question rẹ kó wo àwọn iṣẹ́ eléyìí tó jọ eléyìí tí mo ti ṣe kó solve ẹ̀ tó bá wá ní problem ńbẹ̀ kó kọ wọ́n sínú comment section. Ǹjẹ́ tó bá jàǹfààní nínú fídíò eléyìí tí mo ṣẹ̀ ṣe tán yìí dákun bá mi like ẹ̀ kó dẹ̀ subscribe kó dẹ̀ bá ń sọ fáwọn èèyàn rẹ láti subscribe pẹ̀lú. So far so good, so memorable. Thank you.